Ẹ́kísódù orí 11 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 10. Olúwa sì wí fún Mósè pé, èmi ó tún mú ìyọnu kan wá sára Fáráò àti sára Íjíbítì. Lẹ́yìn èyí ni òun ó jọ̀wọ́ yín lọ́wọ́ lọ láti ìhín, nígbà tí òun ó jẹ́ kí ẹ lọ, àti tàn ni yóò tì yín jáde níhìn. Wí nísinsìnyí ní etí àwọn ènìyàn wọ̀nyí, kí olúkúlùkù ọkùnrin kí ó béèrè lọ́dọ̀ aládùúgbò rẹ̀ àti olúkúlùkù obìnrin lọ́dọ̀ aládùúgbò rẹ̀ ohun èlò fàdákà àti ohun èlò wúrà. Olúwa sì fojú rere fún àwọn ènìyàn náà ní ojú àwọn ará Íjíbítì. Pẹ̀lúpẹ̀lú Mósè, ọkùnrin ni ó pọ̀ gidigidi ní ilẹ̀ Íjíbítì, ní ojú àwọn ìránṣẹ́ Fáráò àti ní ojú àwọn ènìyàn náà. Mósè sì wí pé, báyìí l'Olúwa wí, láàrin ọ̀gànjọ́ li èmi ó jáde lọ sáàrin Íjíbítì. Gbogbo àwọn àkọ́bí tí ó wà ní ilẹ̀ Íjíbítì ni yóò sì kú, láti àkọ́bí Fáráò lọ tí ó jókòó lórí ìtẹ́ rẹ̀, títí yóò sì fi dé àkọ́bí ìránṣẹ́bìnrin tí ó wà lẹ́yìn ọ̀lọ àti gbogbo àkọ́bí ẹran. Ẹkún ńlá yóò sì wà ní gbogbo ilẹ̀ Íjíbítì, èyí tí irú rẹ̀ kò sí rí, tí kì yóò sì sí irú rẹ̀ mọ́. Ṣùgbọ́n sí ọ̀kan nínú àwọn ọmọ Ísírẹ́lì ni ajá kì yóò yọ ahọ́n rẹ̀, sí ènìyàn tàbí sí ẹran, kí ẹ̀yin kí ó lè mọ̀ bí Olúwa ti fi ìyàtọ̀ sáàrin àwọn ará Íjíbítì àti Ísírẹ́lì. Gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ wọ̀nyí ni yóò sì sọ̀kalẹ̀ tọ̀ mí wá, tí wọn ó sì forí wọn balẹ̀ fún mi pé, ìwọ jáde lọ àti gbogbo àwọn ènìyàn ẹ̀yìn rẹ. Lẹ́yìn ìgbà náà ni èmi ó tún jáde. Ó sì jáde kúrò níwájú Fáráò ní ìbínú ńlá. Olúwa sì wí fún Mósè pé, Fáráò kì yóò gbọ́ tìrẹ, kí a lè sọ iṣẹ́ ìyanu mi di púpọ̀ ní ilẹ̀ Íjíbítì. Mósè àti Áárónì sì ṣe gbogbo iṣẹ́ ìyanu wọ̀nyí níwájú Fáráò. Olúwa sì mú àyà Fáráò le, bẹ́ẹ̀ ni kò sì fẹ́ jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó jáde lọ kúrò ní ilẹ̀ rẹ̀.